ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi, ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. Àdúpẹ́ tí ẹ mú wa wà láyé, mú wa wà láyé tí ó dára. Àdúpẹ́ ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mú, ṣùgbọ́n ẹ fi àánú dá wọn sí. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a gbé yẹ̀wò lẹ́nìí kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó tú ilé àti ẹbí wa ṣe, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Kò sí mìmì lètò ètò ni, kò sí mìmì. A ó mú Bíbélì kíkà wa nínú ìwé Òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Ìwé Òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n tí ó kà báyìí pé, nítorí nípasẹ̀ àgbèrè obìnrin ni ènìyàn di oníṣù àkàrà kan, ṣùgbọ́n aya ènìyàn a máa wá ìyè fún, a máa wá ìyè rẹ̀ dáradára. Aya ènìyàn a máa wá ìyè rẹ̀ dáradára. Mo wá fẹ́ àkòrí tí máa gbéyàwó lẹ́nìí wá sọ wípé ìwọ ọkọ, ǹjẹ́ ò ń wá ìyè aya rẹ? Wá ìyè aya rẹ. Ọkọ, wá ìyè aya rẹ. Ọkọ, wá ìyè aya rẹ. Ọ̀rọ̀ tí mo fẹ́ gbéyàwó lẹ́nìí ó jẹ́ ọ̀rọ̀ tí ó kan mí lóminú tó pọ̀. Mo ti ní like 3 or 4 different cases tó jẹ́ pé wọ́n fẹ́ parapọ̀, wọ́n fẹ́ jọ ìkan náà. Màá mú méjì àbí mẹ́ta wá báyè bá ṣe gbà mí tó ni. Kéèsì àkọ́kọ́, mi ì ní figbá kan bọ̀ kan nínú. Èmi ò sì ní dúró lẹ́yìn ìka kan, nítorí a ó jíyìn gbogbo nǹkan tá a bá ṣe lórí ilẹ̀ ayé yìí lọ́jọ́ ìdájọ́. Kéèsì tí mo gbéyàwó níjọ́sí, ẹ mọ̀ pé obìnrin ló bá wí, mo sì sọ. Eléyìí tí mo fẹ́ gbéyàwó lẹ́nìí, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ẹ̀yin bàbá afọbajẹ, màmá bankis, pastor, mọ́mí pastors, ẹ bá mi wo ọ̀rọ̀ yìí, kẹ́ bá mi gbéyàwó. Mo fẹ́ kẹ́ bá mi gba àwọn ẹni yìí ní ìmọ̀ràn. Mo fẹ́ kẹ́ bá mi gbà wọ́n ní ìmọ̀ràn. Ìmọ̀ràn yín tí ẹ sì ń gbà wọ́n, tí wọ́n mú lò, ó jẹ́ kí inú wọn máa dùn. Ìmíì tó ti fẹ́ lọ commit suicide, ó change mind ẹ̀. Àkọ́kọ́, obìnrin yìí ó jẹ́ obìnrin tó ti fẹ́ ọkọ kan rí. Ọkọ tó wá fẹ́ yẹn ó ní problem bẹ́ẹ̀, ó wá kúrò bẹ́ẹ̀, ó wá lọ fẹ́ ọkọ míì. Ọkọ míì tó wá fẹ́ yìí ó wá dàbí ìgbà tí èèyàn bá wá from fry pan to fire. Àwọn olóyìnbó ló máa ń sọ bẹ́ẹ̀. Ọkọ yẹn máa wá ń threat ẹ̀ pé òun máa lé ẹ kúrò nílé yìí ni. Ibi eléyìí tó ṣe ń jọ́sí tó ń lé ẹ ní kiri ilé ọkọ àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́, òun náà máa lé ẹ ń gbígbẹ̀yìn ni. Ó wá di pé ó máa threat life woman yẹn. Woman yẹn ṣì lélẹ́yìí, ìyẹn obìnrin yẹn. Ó jẹ́ ẹni tí ọwọ́ ẹ̀ jí sówó, máa ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ jí sówó. Àwa máa fi owó, a máa fi ṣé ká sọ pé ó fi ń pápá ọkọ ẹ̀ yẹn pé ẹ má lé mi, kí lẹ fẹ́, kí ni kí n fún yín. A ṣiṣẹ́ lọ, a wá kówó fún ọkọ. Ọkọ wa ti sọ̀yàwó di ATM tó máa gbowó lọ́wọ́ ẹ̀. Obìnrin yìí sì jẹ́ ẹni tó jáfáfá, ó máa ń ṣiṣẹ́. Ní ọjọ́ kan ó wá lọ ṣiṣẹ́ ní Àjà. Bó ṣe ṣe ní Àjà tó wá ń padà bọ̀, torú ló máa ń ṣiṣẹ́ òru lọ́jọ́ yìí tó lọ ṣiṣẹ́ lájà yìí. Nígbà tó wá ń bọ̀, tó wá bọ́lẹ̀ ní express, tí mi ní dárúkọ torí tí bá dárúkọ ó lé àwọn tó máa mọ ẹni tí mò ń sọ yìí. Ó bá bọ́lẹ̀ ní express, bó ṣe bọ́lẹ̀ báyìí làwọn ọmọ eríwo yà, àwọn ọmọ àbí ìpabẹ́ náà bá bẹ̀rẹ̀ sí ní náà já báàgì, já owó gbà lọ́wọ́ gbogbo àwọn tó bọ́lẹ̀ ní mọ́tò. Lòun náà bá ń sáré pé owó tóun gbà, owó iṣẹ́ tóun gbà kán má jagbà mọ́ òun lọ́wọ́. Ibi tó ti ń sáré ló bá rọ́ọ̀lù kòtò. Ó rọ́ọ̀lù kòtò. Ìgbà tó rọ́ọ̀lù kòtò yẹn kò lè dìde, ó ṣàṣàpamọ́ sínú kòtò pé kí àwọn ọmọ eríwo yà yẹn kí wọ́n lè sá lọ. Wọn ò rí lóòótọ́, àwọn ọmọ yẹn sá lọ. Àwọn tó kù tí wọ́n lè rí wọ́n rọ̀bù wọn bọ̀, wọn ò róhùn rọ̀bù. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, kòtò tó jábọ́ sí yẹn, ẹsẹ̀ tó wá fi ṣubú sínú kòtò yẹn wá di egbò. Obìnrin yìí sì jẹ́ ẹni tó ní diabetes, bí egbò yẹn ò ṣe jiná nìyẹn. Ìgbà tí egbò yóò jiná tó wá fún problem, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọkọ yìí sọ pé o ò lè treat egbò yìí nílé òun, kúrò nílé òun kó lọ treat ẹ̀ tó bá gbádùn kó padà wá. Obìnrin yìí láti lọ sọ́dọ̀ àbúrò ẹ̀, ibi tó ti ń treat egbò yẹn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, wọ́n ní wọn lè treat egbò yẹn mọ́ pé kò lè heal, wọ́n máa gé ẹsẹ̀ yẹn ni. Nǹkan tó pa obìnrin yìí nìyẹn, ó kú. Ìkejì tí mo wá fẹ́ sọ sí ni pé eléyìí gangan la fẹ́ treat, ìyẹn ni mo fẹ́ kẹ́ bá mi gbà nímọ̀ràn. Ọmọbìnrin yìí, ọmọbìnrin kò ń ṣe ọmọ kékeré náà, ṣùgbọ́n nítorí bó ṣe rí, ó jẹ́ ẹni tó ní small stature, beautiful lady. Ó fẹ́ ọmọkùnrin yìí ní, ó jẹ́ ẹni tó jẹ́ victim àwọn phobia, kí ló ṣẹlẹ̀ ní South Africa ńjọ́sí, tí àwọn South Africa, àwọn indigenous South Africa tó ń pa Nàìjíríà. So ó wá jẹ́ ọ̀kan nínú àwọn tó escape tó wá sí Nàìjíríà. Ìyá àti bàbá ẹ̀ wọ́n ti gbógun South Africa lọ. Òun nìkan ni kò wá léèyàn, àfọlọ́ọ̀ nìkan ló ní. Ṣùgbọ́n mọ̀ wípé òun láwọn èèyàn ní ìlú Ọ̀yọ́. So ìgbà tọ́rọ̀ dójú ẹ̀ náà ló tó trace àwọn yẹn. Ṣùgbọ́n kí ni mo fẹ́ fàyọ? Ọmọbìnrin yìí
ó bọ́ sí ọwọ́ ọmọkùnrin yìí mi ìfẹ́ dárúkọ ibi tó ti wá ó fẹ́ ọmọbìnrin yìí. Ìgbà tó fẹ́ ọmọbìnrin yìí náà jẹ́ akíkanjú, òun ló máa ń ṣiṣẹ́, ó máa ṣiṣẹ́ owó tó bá ti gba sálárì, òun ló máa sanwó ilé. Ìjẹ́jẹ́ mọ̀ pé ọmọkùnrin tó fẹ́ yìí á wá gbowó ilé lọ́wọ́ àbúrò ẹ̀, àwọn àbúrò ẹ̀ bíi 3 ọkùnrin ni wọ́n o, á gbowó lọ́wọ́ wọn, á wá kó fún ìyàwó ẹ̀ pé ìyàwó mi ìwọ ti rówó àfò, èmi náà ti rówó àfò, yá gbà. Àwọn lọ sanwó ilé. Nígbà tó bá wá sanwó ilé tán, ọmọkùnrin yìí á wá sọ fúnbìnrin yìí pé owó tó ń kó fún ẹ o, ọwọ́ àbúrò òun lòún ti gbà o. So therefore àwọn àbúrò òun yìí wọ́n gbọ́dọ̀ máa gbé pọ̀ pẹ̀lú wọn. Wọ́n wá di àbúrò 3, obìnrin kan, ọkùnrin 2 àbúrò, ó jẹ́ 3, pẹ̀lú ọkọ ó jẹ́ 4, pẹ̀lú ìyàwó wọ́n jẹ́ 5, àwọn 5 nínú yàrá kan ṣoṣo. Ọmọbìnrin yìí wá sọ pé kí ni ìtumọ̀ eléyìí, báwo làwọn 5 ṣe máa gbénú yàrá kan ṣoṣo. Eléyìí tó wá ká mi lára jù ni pé ọmọbìnrin yìí nínú yàrá kan ṣoṣo yìí náà ni ọmọkùnrin yìí ti máa bá sùn tó ti bímọ. Nígbà tó wá bímọ, kò rẹ́ni tọ́jú ẹ̀, òun ló tún máa so oúnjẹ fún àwọn àbúrò ọkọ tí wọ́n ń gbé nílé ẹ̀ yìí o, òun ló máa fọbọ́, á tún fọṣọ àwọn àbúrò ọkọ yìí nígbà tó bá ti bíṣẹ́ dé. Ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ á fọṣọ àwọn àbúrò ọkọ, á fọtọkọ, á fọ tiẹ̀, á fọtọ ọmọ tuntun tó ẹ̀ṣẹ̀ bí. Irú ẹrú wo nìyẹn? Ká tún wá fọ̀rọ̀ mọ́ síbẹ̀ yẹn, ọkọ yìí ó máa tún sọ fún obìnrin yìí pé tó bá ti ń bọ̀ láti ibiṣẹ́ o, kó bá ń ra fẹ̀yìn jà àbí kí náà pé àwọn pàrágà, kó bóun rà bọ̀. Ó wá ti sọ di díìtì ẹ̀. Ìyẹn ọmọbìnrin yìí náà ń gbà tí ò léèyàn, kò sẹ́ni tó fẹ́ lọ sábà, kò sẹ́ni tó fẹ́ fẹjọ́ sùn, á bá rà bọ̀. ń bò bá mu pàrágà tán, ara obìnrin yìí ló ti máa wá dánṣẹ́ ẹ̀wò lálẹ́. ríngì tó ohun ẹ̀sìn lélẹ́yìí bíi Nokia ayé àtijọ́ yẹn ni. Gbogbo àwọn àbúrò ẹ̀ tí wọ́n sùn sílẹ̀, àwọn yẹn náà wá jí, wọ́n wá máa wo sinimá ọ̀fẹ́ láì wo blue film, physical blue film, kọ́nà kó ṣàánú fún wa. Ọmọbìnrin yìí wá sọ pé ojú máa ń ti òun wá sọ fún pé eléyìí ò bójú mu, báwo ló ṣe máa bóun sùn níwájú àwọn àbúrò ẹ̀ tí àwọn yẹn náà wá dìde káwọn lè mọ̀ pé kí obìnrin yẹn lè mọ̀ pé àwọn rí. Ìgbà yẹn làwọn náà fẹ́ lọ tọ̀, wọ́n fẹ́ wo sinimá àwòdájú. Ṣé rí ìgbà tí obìnrin yìí sọ̀rọ̀ fún mi, ara mi bù má sọ. Eléyìí tó wá le jù ń bẹ̀ ni pé ó ní ìgbà tóun bá bímọ, òun máa ń ní tears. Tóun bá wá ní tears, tán bá stitch tears yẹn, tán rán ojú tears yẹn, pé ọkọ òun o kò ní jẹ́ kí ojú tears yẹn kó jiná. Ó ní kò ní jẹ́ kó jiná. Ó ní torí pé pẹ̀lú tears yẹn náà ló tún máa bá òun sùn pẹ̀lú ẹ̀, tóun tún máa bleed. Ó ní eléyìí tóun wá bí láti yìí pé òun ní tears, ó dẹ̀ ń bá òun sùn pẹ̀lú tears yẹn, pé gbogbo tears yẹn ló wá ya aṣọ tá a ti rán tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó tún wá jẹ́ kó ya sí. Aṣọ ó wá ya ní ìyàkúya, bí ìgbà tí Julius Berger bá ṣọ̀nà tí ò tí ì gbẹ tán tá a ti ń gbé mọ́tò rìn. Ẹ mọ̀ pé jágajàga lọ̀nà yẹn máa bàjẹ́, gbogbo abẹ́ wá di ajere. Abẹ́ wá di ajere. Ó dé ọ̀dọ̀ dókítà, ó ní dókítà sọ pé kí lòun wò tábẹ́ òun fi rí báyìí. Ó lóun sọ pé iṣẹ́ tóun ṣe wàhálà ni, kò lè lanu kó sọ pé báyìí ọkọ òun ló sọ ń dì bẹ́ẹ̀. Gbogbo abẹ́ wá ti di járajàra, wá ti dájere. Ó wá ní pé òun ti menstruate báyìí for like 4 months every day. Ló lóun wà on pad nítorí nǹkan tí ọkùnrin yẹn ṣe fún, torí pé kò jẹ́ kábẹ́ jiná, kò jẹ́ kí tears tán rán, kò jẹ́ kó jiná. Pẹ̀lú tears yẹn náà ló ṣì ń bá tún dàpọ̀. In fact kò yé mi, mo kàn sọ pé kí ni ó ní ìyá rere ó ti sún òun ò léèyàn tóun ìbá ké sí, òun ò lẹ́bí, òun ò ní ìyá, òun ò ní bàbá, kí ni kóun ṣe. Ó ní ó ti tó level kan tóun fẹ́ lọ, òun fẹ́ gbé ògùn jẹ. Ó ní but tóun bá wá rí àwọn ọmọ tóun bí sílẹ̀ yẹn, ó ti bímọ 3 báyìí o, ọmọ ìkẹta ló wà lọ́wọ́ ẹ̀ tí wàhálà ń ṣẹlẹ̀ yìí o. Ó ní àwọn ọmọ yẹn lòun wá rò pé ta ló fẹ́ tọ́jú àwọn ọmọ wọ̀nyí. Ó ní toró ti sún. Ó ní tóun bá ti lè ra ṣẹ́pẹ̀ yẹn dé, tó bá ti mú báyìí ara òun ló ti máa test ẹ̀ pé òun wá lásọ fún pé ó dá owó ilé òun máa san, kó jẹ́ káwọn àbúrò ẹ̀ kan kúrò nílé kán lọ gbálé tiwọn. Ó ló sọ pé kò sí nǹkan tó jọ, àtàbúrò 3 àti ọkọ àti ìyàwó náà jọ ń gbélé. Ó wá di ẹrú fún gbogbo àwọn yẹn. Ó tún wá di kí ni mo fẹ́ sọ, ó tún wá di kíní fún ọkọ wá ó sọ di toy, sex toys. Every time tó bá ti wọlé báyìí ó yá ní gbàgbàgbàgbà, kó ti ra tó máa ti sọ fún un pé tó bá ti ń bọ̀ ra kíní tó máa ń bọ̀ ra bọ̀ yẹn o,
ó sì máa test ẹ̀ lára obìnrin yìí sì máa tún lọ bíṣẹ́ láàárọ̀ ọjọ́ kejì, obìnrin yìí sì máa tún dé láti bíṣẹ́, òun ló tún máa lọ mú àwọn ọmọ ní school, obìnrin yìí ló tún máa dáná oúnjẹ tí àwọn àbúrò tí wọ́n ti lọ sí bíṣẹ́ náà tí wọ́n máa tún jẹ, obìnrin yìí ló tún máa fọ aṣọ, fọ gbogbo ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ̀yin olóye, kí ni kí obìnrin yìí kó ṣe, kí ni kó ṣe? Ẹ jọ̀ọ́, torí pé bùkátà ilé gan òun ló ń gbọ́, jíjẹ mímu inú sálárì tó ń gbà ló tún fi, ọkọ yìí òun fi nǹkan kan lẹ̀ o, kò fowó lẹ̀ o, kò fowó lẹ̀. Ṣebí tá bá gbọ́gbéyàwó wọn sọ pé owó wà tí bí tún wà, ọkùnrin yìí owó kò sí ṣùgbọ́n ti bí wà. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà, ẹ jẹ́ sọ pé bàbá mi gbogbo ilé tó ń dàrú lọ́wọ́lọ́wọ́ Olúwa bá wa tò, bá wa pẹ̀tù sí, àwọn ọkùnrin wọn Ọlọ́run bá wa fọwọ́ tọ́ wọn lọ́kàn, jẹ́ kí ìbẹ̀rù yín kó wà nínú ayé wọn. Jésù Olúwa wa, àmín. Kò sí mímí tí mo mú wálé ní nìyẹn, part 2 máa wá, ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ bá sọ ló máa jẹ́ kí n gbé part 2 jáde. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbọ́ obìnrin yìí nímọ̀ràn, kí ni kó ṣe, kí ni kó ṣe? Kò léèyàn, àfọlọ́run ló ní kí ni kó ṣe o. Kò sí mímí lètò ìyá rere ló ń sọ̀rọ̀, ìyá rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere, ọkọ ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Nígbà tí mo máa tún máa ìpàdé wa bí oyin, ìmọ̀ràn yín ni mo fẹ́ o, ẹ private chat mi, ó dàbọ̀.